reach, we go balance it 1 million. So now you then send 1 million to account, I give them. No fún ẹ̀yin. No fún àwọn tó kù yín. Mi mọ ito fún. Ẹ̀yin nìkan ló tà lè kìtì ọ̀rọ̀ kan lù ẹ́ ó ní ìwọ ni o móhun mọ ẹni yẹn. Bẹ́ẹ̀ni o club. Báwo ni ẹ ṣe mọ́ra? No club láti pàdé mà. Aboki? Sonu? What is your name? My name is Mohammed Sani. Mohammed Sani. Solu. How old are you? So àdìgọ́sẹ̀ kò ló máa ń gbé wa lọ àdìbáyìí méjì tó ti gbé wa lọ ṣiṣẹ́ yẹn. So mọ́tò dàdẹ̀ yìí. Níbo níbi àkọ́kọ́ tẹ kọ́kọ́ lọ kí lẹ jí bẹ̀? Mọ́tò náà la jí bẹ̀. Ó tó bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tí ìkan náà ọmọ yahoo fi mọ́tò gba ọlọ́pàá. Òun náà ṣe gbé ọkọ̀ máa lọ kó èèyàn gbà dé mi lẹ́mọ̀ pé mi ò ṣẹ̀ṣẹ̀ kankan tí mi dẹ̀ ní olùkọ́ kan lọ́wọ́ ìdẹ̀nu kọ́lọ́kadà máa lọ títí ẹ̀. Níbẹ̀ lẹ́ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ langba eléyìí tó jẹ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló tó wọn látàrí ẹ̀sùn kan àbí míì ní kò pẹ́ kò jìnnà ẹ ó rí lẹ́kùnrẹ́rẹ́ ohun tó fà á tí gbogbo wọn tí wọ́n fi di èrò iléèwé ẹ̀rẹ́ tí mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa wípé ní gbogbo ìgbà la máa ń lórí ọ̀fẹ́ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti lè jẹ́ kí àwọn tí ó jẹ́ èèyàn wọn kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ èèyàn wọn ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá ní kò pẹ́ kò jìnnà a ó ṣe ìṣiṣọ́ lójú àwọn wọ̀nyí nípa fífi ọ̀rọ̀ wá wọn lẹ́nu láti mọ pàtó ohun tó ṣẹlẹ̀ gan tí wọ́n fi dé iléèwé ẹ̀rùn tó wáyé pé ìgbà àkọ́kọ́ rere tẹ́yìn darapọ̀ mọ́ ní ìkànnì Ajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yẹn on notification button láti lè ní àǹfààní láti máa rí wa wò síwájú sí nígbà yóò tá a bá ti fi ìfiléde léde ní ìkànnì yìí. Kí lorúkọ yín? Abẹ́dọ̀gúnlẹ̀ yẹn. Ọmọ ìlú bo ni yín? Abẹ́òkúta ni mí sà. Sáàgbé l'Abẹ́òkúta. Mo délé rí. Abẹ́lẹ̀ wá ń gbé tẹ́lẹ̀? Sáìdì kí ni mo gbé sáìdì Ṣàngó mọ́fọ́ ẹ̀ mo gbé. Ìgbélé ti lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. School community mo lọ school lérè community school. Ní ìlú wo? Ní ìlú Alágbàdo. Secondary school ńkọ́? Alágbàdo náà. Náà ni. Ìyàwó yín ńkọ́? Ìyàwó mi wà. Gbélé wà? Wà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ ló ń wà àjọgbọ́n ọ̀dọ̀ mọ́ mi ẹ̀ ló ń gbé. Ọmọ yín ńkọ́? Ó wà. Kí ló gbé yín débi? Àlọ́ jí mọ́tò. Ní ibo lẹ ti jí mọ́tò? Àtọ̀gá wa yín ló gbé alọ́ bẹ̀. Ọ̀gá yín? Bẹ́ẹ̀ ló gbé alọ́ bẹ̀. Òkè kí ló kọ ọ̀gá yín yẹn? Ògìdán lórúkọ ẹ̀. Omidan? Ògìdán. Ògìdán? Ìlú wo ló ń gbé? Mo mọ̀ ìlú tó ń gbé o. Àbálẹ̀ ṣe wá mọ́ra bálẹ̀ ṣe máa lọ sọ́dọ̀ ìgbélé tí máa lọ ń ba. Àti nǹkan ṣe pé èèyàn kan ló mú mi mọ̀. Okay. Èèyàn kan ló mú mi mọ̀. Mi ṣe mọ̀ Ògìdán yẹn nìyẹn. So àdìgọ́ṣe pé ló máa ń gbé wa lọ àdìbáyìí méjì tó ti gbé wa lọ ṣiṣẹ́ yẹn. So mọ́tò dàdẹ̀ yìí. Níbo níbi àkọ́kọ́ tẹ kọ́kọ́ lọ kí lẹ jí bẹ̀? Mọ́tò náà la jí bẹ̀. Àlọ́ gba mọ́tò wọn náà ni. Ní àdúgbò ògbó níbẹ̀? Sáìdì ọ̀nà pápá yẹn ló gbé wa lọ. Okay. Ṣé nílé ni àbí lójú ọ̀nà ni? Ilé ni o. Nílé ni òkè. Ó yá ìtẹ̀síwájú. So àdìgọ́ ṣẹlẹ̀ pé mọ́tò yẹn àti gbé fún báyà yẹn ṣá wọ́n wá ń báyà yẹn ní Ìbàdàn báyà ló wá pa àwọn káwá lọ fún wa máa wà náà. Ìyẹn ṣé àkọ́kọ́ àbí ìkejì? Ẹ̀ẹ̀mejì láti ṣe. Èwo ni wọ́n gún yín ní Ìbàdàn ṣé tàkọ́kọ́ náà ń fi mú? Àkọ́lá àti ọmọ àwọn Ìbàdàn báyà wá lọ mú Ìbàdàn ló fi wá mú. Ṣé ní fún tàkọ́kọ́? No. Tàkọ́kọ́ yẹn báwo lẹ ṣe ṣe? Ẹlẹ́ẹ̀kejì yẹn ló fi mú báyà wá lọ́wọ́ ló báyà wá lọ fún apá ọlọ́fẹ́ apá. Àkọ́kọ́ yẹn báwo lẹ ṣe ṣe? Alákọ̀ọ́ yẹn náà ilé náà láti lọ gbà gánà ló gbé wa lọ jí yẹn náà. Apá bo ni? Sáìdì ọ̀nà ibẹ̀ náà gbé sáìdì ọ̀nà pápá náà ló gbé wa lọ. Gbọ́lẹ̀ ta sí? Ẹni tá a ta fún báyà wa nìyẹn bẹ́ẹ̀. Yẹn fún tàkọ́kọ́ yẹn? Bẹ́ẹ̀ ni. Okay. Onáà tẹ́lẹ̀kejì fún ọ̀hún. Báyà yẹn dà? O ní ẹlẹ́gbẹ́ lọ́rùn yẹn. Ṣé òun ni Haúsá yẹn? Bẹ́ẹ̀ ni. Okay. So now èèyàn mélòó lẹ ṣèṣì gbẹ̀mí ẹ̀ nígbà tí ẹ wà lójú iṣẹ́? Àgbẹ̀mí yẹn àṣẹ kọ́kọ́ lè ṣe àṣẹ kọ́kọ́ bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì. Àdá tẹ wá ń lò nǹkan. Àdá yẹn àti àtọ́bà àti gbọ́n wọn la máa fi ná wọn àkọ́ máa fi yẹn nà ọ́ lásán. Okay. Okùn yẹn àti gbá àbí àti afẹ́ lágídí nu wọn a máa so wọn àti ṣe ọkàn fún wọn. Igi ńkọ́? Igi yẹn náà fi máa ń ná wọn náà ní tọ́ba fẹ́ kọ́ àtàfẹ́ lágídí la máa fi igi yẹn nà wọn. Ṣé mọ́tò nìkan lẹ wá gbà lọ́wọ́ wọn owó ńkọ́ fóònù ńkọ́? Àgbo lẹ́yìn mọ́tò àti fóònù nìkan la gbà lọ lọ́gá wa ń gbà lọ wọn. Ọ̀gá yẹn gan bó ló wá wà ń sìn? Àmọ́ tó ti sá lọ báyìí. Ta ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ mọ́ra rí? Ọ̀rẹ́ mi ló mú mọ Ògìdán yẹn. Kí lorúkọ yín? Akim Ọlábíjọ. Kí lẹ pé? Akim Ọlábíjọ. Kí ló gbé yín délé iṣẹ́ ọlọ́pàá líléwé ran? A lọ gba mọ́tò. Níbo lẹ ti gba mọ́tò? Ní sáàdì pápá ni sà. Sáàdì pápá. Ẹ ó fi ọ̀rọ̀ kan lù ẹ́ ó ní ìwọ ni
O mọ̀ òun mọ ẹni yẹn. bẹ́ẹ̀ ni club Báwo ni ẹ ṣe mọ́ra? no club láti pàdé mà. Club ní Tani àti Tani ti pàdé. láti pàdé pẹ̀lẹ́ ni yẹn la fi mọ́ra tá fi connect a dẹ̀ máa. Ìyẹn Ògìdán yẹn. bẹ́ẹ̀ ni màá òun lọ̀gá wa a dẹ̀ máa ń pàdé ní Togo sábà tí ń lọ mọ́tò àkọ́kọ́ tá a kọ́ gbà pọ́ńtà mọ́tò ẹlẹ́ẹ̀kejì ni kòwúrà mọ́tò ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́mú lọ́wọ́ àwọn àbókí wa. Okay, ṣé àwọn àbókí ni àwọn méjì yìí? bẹ́ẹ̀ ni mà. Okay. lọ́mú lọ́wọ́ àbókí wa gbà tó wá mú mọ́tò ẹlẹ́ẹ̀kejì gbà tó mọ́tò yẹn làwọn ní àbókí yẹn wá tan ìkànnù lọ́wọ́ àpò ìkànnù wa pé kó wá wọ́n fi wá mú wa gbogbo àfi wà ẹ̀ńgbà yìí. Ẹni yìí ń kọ́ báwo lẹ́ni yìí ṣe jẹ́? bẹ́ẹ̀ ni àjọ ń ṣe papọ̀ ni. Kí ni ọ̀rọ̀ ti yín nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí lorúkọ yín? Mukala Ibrahim. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 25 years. 25 years. Ọmọ olúbọ ni? ọmọ Ìjẹ̀bú ni. Ọ̀pá Bóńjẹ̀bù. mi mọ lẹ́sà. Àbúlé wa gbé dàgbà. Èkó ni mo gbé dàgbà. Èkó? Sáàdì bó lẹ́kọ̀ọ́? Mushin. Iṣẹ́ wo lẹ ń ṣe gan-an? mi ṣe kọ̀ọ̀kan. mi ṣe tí mo ṣe mọ́. Ẹ ṣiṣẹ́ kankan rí? máa wọ ẹrù. Ẹ má ṣe kí ni sà? máa wọ ẹrù náà. Ẹrù? Orú ẹrù wo? màá bí tí wọ́n bá fẹ́ kó ẹrù sí mọ́tò mo máa ń rù náà. Ṣẹ́yìn ẹ máa ń drive àbí? mọ́tò wà fẹ́ Okay, tó bá fẹ́ kọ̀rọ̀ láti ibìkan sínú mọ́tò. Okay. Ó yá báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀? mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ jalè. Ẹlẹ́ẹ̀kejì lẹ́tijọ́ lọ́jà yìí. ẹlẹ́ẹ̀kejì náà ni. Sọkẹ́ wà ń bẹ̀ nígbà tẹ́ kọ́kọ́ lọ fún àkọ́kọ́ yẹn. Èèyàn mélòó lẹ ṣekú pa nígbà yẹn? àwọn ṣekú pa níbọ̀dé ni ìgbà wọn ṣekú pa níbọ̀dé. Èló ni wọ́n fún yín nígbà tí wọ́n ta ọkọ̀ àkọ́kọ́? 100,000 Ni wọ́n fún ẹ̀yin? Èló ni wọ́n fún àwọn tó kú yín? mi mọ ìtọ́ fún wọn. Ẹ̀yin nìkan lè tà ẹlẹ́ẹ̀kejì tẹ̀ta pẹ̀lú náà fún yín? 100,000 náà lọ fún mi. 100,000 náà lọ fún mi. Náà fún yín? Ìyàwó yín kọ́? Ẹ̀ tí níyàwó ẹ̀ dẹ̀ tí bímọ. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? ìjọba ṣàánú mi kó ṣíjú ara mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣàánú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Aboki? Sonu? What is your name? My name is Mohammed Sani. Mohammed Sani. Solu. How old are you? 45 years. 45 years. What brought you to Ilewe around here? No, and those boys, they bring motor for me. Okay. I bought it. When I bought it, I don't know, say it's a stolen motor. I conquered this one brother. Said to him. When I said to him now, he carried the motor go Ibadan. And police people arrest the motor. When they arrest the motor, he come and say, am I people they say that motor for me the motor is stolen motor. I say, I did check, I go not there. I call them. You understand? I can't call them, say, madam can collect small change, madam buy card. Okay. As them come now, I go there with police. Okay. Now police go arrest them. Okay. Come to Sango. So how many you've been dealing with them before, right? Yeah? Have you been buying things from them before? You've been buying car from them before? Another one. How many have you bought from them? How many car you don't buy from their hand? Two. Okay, the first one where you sell them to? Eh? The first one where you buy from where you sell them to? I sell it to my brother. To your brother. Okay. So the second one you sold was the one the police cashed. This one said it is a stolen vehicle. Eh? Yeah. Okay. With that brother, where you sell the first one for, where that brother? Eh? The brother where you sell the first one for, where him? Not the same now. Eh? Not the same. Now this brother, okay. Do you want to tell me you don't know these guys are stealing those cars to sell for you? I know them, but I know what they want them. You know? I know what they want them. Okay. Yes, ma'am. But you don't know they steal it, or you know? What of the document? Don't you ask for the document of the car before buying from them? The paper for the motor, you know, ask for them? No, they give paper now. They give paper. Okay. What's your name once again? Eh? What is your name? Mohammed Sani. What of your wife and your children? My wife is not they not. Okay. Now only you they live for here. Okay, thank you. Yeah. What is your name? My name is Ali. Ali what? Ali Amadou. What brought you to Elewera? Na motor this my friend call me. Say one girlfriend want sell motor.
Okay. After calling me, I say me I no get money to buy motor, but I get friend who I know say they do the business. I'll call her whether you need You go them. buy. You go buy. So now he send the WhatsApp for the phone. The man to look at the phone. He talk the price 2 million. Okay. He give them 1 million. He say if the motor reach, we go balance it 1 million. So now he then send 1 million to account. I give them. Okay. Motor where reach Ibadan. I even call driver. I say driver, me I don't know paper. Check the paper. Okay. After check paper, I say now only change the ownership at the one. So after the reach Ibadan, the cash motor is still motor. Say I come. I mean I go myself. No be say police cash. I go myself. After I go myself, they say make I arrest me sell the motor for me. After I arrest it, so after I arrest the motor, they don't carry everything where go to come here. So that Corolla. So because the car was stolen, the police reported the car as a stolen vehicle, was why they came and arrested you, and you now asking. They arrest them, call me, they send a stolen car. Okay. The driver called, they give them a number, they call and send a stolen car. Okay. I said me, and I said that's why I go myself. Maybe say that arrest. Okay. Now you go and report yourself. Okay, just to find out if truly it's stolen vehicle. Ibadan police won't come carry this one go say to the no gree say carry go Ibadan, so they them come. Okay. Where is your wife? What they not? Not. Now only you there here, ba? Okay. What do you want the government to do for you? Boss, you come my boss. Me I don't know. Let's see the phone. Let's see the motor now. You don't collect the motor back. The 1 million. No see. Let me see. Okay. Kí ni orúkọ yín? Orúkọ mi Níyì. Ní gbọ́. Níyì. Níyì kí ni? Ọlátúnjí. Ẹ gbójú sókè díẹ̀. Ọlátúnjí. Ọmọ bíbí bo ni yín? Ọmọ Ìjẹ̀bú-Òde. Ọmọ sáìdì gbẹ́njà bòde? Ìjẹ̀bú-Òde. Sáìdì bo? Ìjẹ̀bú-Òde Central. Ẹnu ní Central ṣé Àbápawá ni àbí Adéfisùn àbí bo gangan? Ìbàdàn garage. Ìbàdàn garage. Ẹ tó bí ọmọ ọdún mélòó? 44. Kí ló ṣẹlẹ̀, kí ló gbé yín débi? Mo wà níbi iṣẹ́ mi ni mo rí pé àwọn ọlọ́pàá rẹ̀ páàkì níbi tí mo ti ń pèrò sọ́kọ̀ ní iṣẹ́ union. Wọ́n dẹ̀ gbé mi. Wọ́n sọ pé kí ni ìṣó ń lé mi ni. Wọ́n dẹ̀ délé mi, wọ́n sá lé mi, wọn bá nǹkan kan, wọ́n dẹ̀ débi. Ìjọ pé mo rò bá fẹ́ gba bẹ́ẹ̀ mi ni ìyàwó mi dẹ̀ ti wá ń jọ. That was Friday. Mo wá délé ní kó wá ìgbà tí mo dẹ̀ máa rí tó dé ni. Mo rí tán gbé mi wá síbi nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ lélẹ̀. Ṣé ohun tẹ̀ sọ ni pé ọlọ́pàá ọ̀sán kankan tó ṣẹlẹ̀ fún yín kọ́ tó gbé máa bọ̀ lélẹ́wé ẹran? Nǹkan tó sì náà pé mi lè ṣe ibi iṣẹ́ mo wà union ni mo ṣe ó rẹ̀ pé kéèmù ibi tí union ni kọ́lọ́ máa fi àjẹ́ kọ́lọ́ máa burúkú èèyàn jẹ́ ọmọ tí mo sọ union ni mí Ìjẹ̀bú-Òde. Ìgbà tó pè ní cultist ẹgbẹ́ òun ni wọ́n sọ pé ẹ ṣe. ìmọ̀dé àjọ ẹgbẹ́ ìparọ́. Ẹ̀yin ò dẹ̀ bèè lọ́wọ́ wọn pé ẹgbẹ́ wo ni àbí báwo la ṣe fẹ́ sọ eléyìí sí ìgbà tó sọ wípé ẹ̀yin fúnra yín ò ṣẹgbẹ́. ẹyẹ ni mí, ẹyẹ náà pé o. Ẹyẹ ṣé èyí ti ṣe tẹ́lẹ̀ ti kúrò ńbẹ̀ ni àbí? lọ ṣe lọ́wọ́ ṣàánú ní kí wọ́n wá kó fún. Àwọn tí ẹjọ́ máa ń jẹ́ pépà tó jẹ́ unionist fún ẹ ṣé wọ́n ti gbọ́ sọ̀rọ̀ ẹ̀? gbọ́ àwọn náà sọ pé àwọn Kí ni wọ́n wá ṣe sí? wọ́n ń bọ̀ lẹ́nu èmi náà wọ́n sọ pé àwọn ń bọ̀ mo rí pé mo bọ́ ta sí i. Okay. èmi wọ́n sọ pé àwọn ń bọ̀ ni mo rí pé mo bọ́ ta tí mo bọ́ ta mo rò báwọn ganan dé mi mọ̀ pé tán kó wa bọ̀ kọ́ lọ ṣàánú àti. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe báyìí? ìjọba kan ṣàánú mi kí wọ́n fi mí tú sílẹ̀ kí wọ́n má borúkọ mi jẹ́. Ṣó dẹ̀ dá yín lójú pé ẹ̀ ṣe ẹgbẹ́ mi òkùnkùn lè ṣá? parọ́ fún yín màmí ṣé màmá parọ́ fún yín màmí. Bóyá kí lẹ fẹ́ kí ìjọba ṣe? ẹjọ́ kíjọba tú mi sílẹ̀ kán jọ́ torí Ọlọ́run ẹ tú mi sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. Kí ni orúkọ yín sà? Kí lẹ pé? Táíwò kí ni? Ẹ sọ̀rọ̀ sókè. Káyọ̀dé. Ọmọ olúbo ni yín. Sáìdì gbọ́n Ṣàgàm. Kí ló gbé yín délé ìwé ran? Mo wá ọ̀kadà, mi rí ọ̀kadà. Ìgbàanú GRA lè fi gbé, so bíkọ́ bí 8 ọ̀kadà máa lé láti wá. Ọ̀kadà sábà wọ estate tí wọ́n máa di ti 8. So ibi tẹ́mi tí ń wá ọ̀kadà, tẹ̀ ọ̀kadà ni mo ti rí ọkọ̀ páàkì sí ẹgbẹ́. Ó gbé ọlọ́kadà, ó wà lórí ọ̀kadà, ọlọ́kadà gbé, so ó wá dúró sí mi lẹ́gbẹ̀ẹ́, gbé bọ́lẹ̀ gbé lójú mi kọ yé. Ó wá jẹ́ ẹ̀kan tí mo mọ̀.
ní báńkì iṣẹ́ rẹ̀ bí báńkì ló ti lọ ẹ̀rí tí ẹgbẹ́ káfẹ́ lọ gbowó báńkì bá ti dé máa lọ ọmọ àwọn ọmọ tá ẹ̀ máa kúrọ́ọ̀sì sí wa wọn ní ká fún ọ̀rọ̀ ìgbà wọn máa bá gidi gbà lọ́wọ́ wa so ìkan yẹn ló tún fẹ́ ṣe ní sẹ́mu ọjọ́ tí èmi àti ẹ̀ tún wà ìjáde ṣàlàyé fún gbogbo sọ̀rọ̀ lọ́wọ́ ìṣe wọn wà jáde pẹ́ńbó ni mo lọ nínú bẹ́ẹ̀ lọ sábú bẹ́ẹ̀ ra oúnjẹ ó wá ní òun náà lọ sí gbàgbà lọ́wọ́ so ọ̀nà kan náà dẹ̀ ní méjèèjì ó wá ní kóun gbé mi dání so mo ṣáà dání ọ̀kadà jẹ ó gbé mi dání bí pàtí lọ ó wá rí oní búrẹ́dì lọ́nà òun àbẹ́yìn lóró ní búrẹ́dì lọ́nà ó jẹ búrẹ́dì lèmi fẹ́ rà so wá lóun fẹ́ ra búrẹ́dì báyìí bọ́lẹ̀ lọ́wọ́ ọ̀kadà wá ní kí n gbà báàgì dání gbé báàgì fún mi ó kàn lọ síbi gbogbo àwọn ọ̀rẹ́ àbí transfer ló bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn wá accept transfer ó wá mọ̀ bí mi ṣe rí gbogbo ọkọ̀ jókòó sí ọ̀kadà pẹ̀lú báàgì yẹn so mi ò lè gbé ọkọ̀ jókòó sí ọlọ́kadà ṣáà ń lọ sí ìta ṣe ń lọ wá kú díẹ̀ kí n dé ibi tó máa jẹ́ ta ló ń wa ọ̀kadà yẹn ọlọ́kadà ok ó wá kú díẹ̀ tó máa dé ibi tó máa ti já mi lẹ̀ àgbọ̀ wọn ọlọ́pàá so báyìí wọn ọlọ́pàá òun kọ́ fòmọ́lẹ̀ lẹ́yìn ọ̀kadà ọkọ̀ ṣàìmọ́ àgà kí ló lè fòmọ́lẹ̀ tó ń sá ọlọ́kadà wá dúró ìmọ̀ àwọn ọlọ́kadà kí ló lè dẹ̀ dúró bí kò máa lọ títí ẹ̀ náà ó wá ní kò ń ṣe mi ni mo gbé òun ẹgbẹ́ máa gba owó ọ̀kadà máa ní kó máa wọrí bọ̀bọ́ tó dẹ̀ gbé ti bọ́lẹ̀ yẹn ti sá lọ èmi wá ní kó máa wọrí èmi máa san owó ọ̀kadà fún kó máa wọrí kó máa lọ títí ẹ̀ so ó ṣáà accept pé ìgbà tó ń tẹ́ máa sọ wà ń lọ báyìí àgbẹ̀ débi táwọn ọlọ́pàá yẹn wà ọkọ̀ ní ká dúró wọn ní kó dúró wọn ní kí ló wà lọ́wọ́ fóònù àti báàgì ọ̀bọ tó fò bọ́lẹ̀. dúró ìgbà tó ń bẹ́ bọ́lẹ̀ lórí ọ̀kadà kí ló dé tí wọn náà kọ́kọ́ dúró wò pé kí ló dé tó bọ́lẹ̀. dípò mi ò mọ ikọ̀ tó fò bọ́lẹ̀ lórí ọ̀rẹ́ mi kò kojú ti pé kò tó bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tí ìkan náà ọmọ yahoo fi mọ́tò gba ọlọ́pàá òun náà ṣe bẹ́ẹ̀ kọ́ máa lọ kó èèyàn gbà tí mi dẹ́ mọ̀ pé mi ò ṣẹ̀ṣẹ̀ kankan tí mi dẹ̀ ní èrò kankan lọ́wọ́ ìdẹ̀nu kọ́lọ́kadà máa lọ títí ẹ̀ ṣe àárín ọlọ́pàá gan ni mo ní kó ká máa lọ títí wa tó àdẹ̀gbà yín wọ́n dẹ̀ dá dúró kó dúró wọ́n dẹ̀ ní kí ló wà lọ́nu ní fóònù mi nǹkan pẹ̀lú báàgì bọ̀bọ̀ tó bẹ́ bọ́lẹ̀ ní ẹ̀kan ẹ̀ wá ní òkè kí ló wà ní báàgì náà mo ní mi kọ́kọ́ tó wà ní báàgì náà ṣùgbọ́n báàgì náà lélẹ̀ ẹgbà wọ́n dẹ̀ gbà lọ́wọ́ mi ìgbà tó máa ṣe lọ́ba ìbọn bẹ̀ tó bọ́ ibà wà ní ìbọn ló wà ní bàbá ìbọn kẹ̀ ìbọn ajẹ́ òkà jẹ́ pé ikọ̀ tí bọ́bọ́ yẹn ṣe sá fọlọ́pàá nìyẹn tó tẹ́mi bá mọ̀ pé ìbọn ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ ọlọ́kadà yẹn dà náà máa sá lọ ọlọ́kadà náà ti lọ. ṣé ọlọ́kadà ò dẹ̀ sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ẹ̀yin kọ́ lẹ gbé òun ẹnìkan lọ. wọn di ọlọ́kadà àwọn ọlọ́pàá yẹn ò di ọlọ́kadà èmi bọ́lẹ̀ lórí ọ̀kadà dùn láti bá wọn ṣe síbi pé mi ò mọ nǹkan tó wà ní báàgì so ìgbà tó wáyé pé ìbọn ló ṣàtẹ̀yìn bí mi mọ̀ pé ìbọn ló wà ní báàgì ráyè ọlọ́kadà dẹ̀ lọ tiẹ̀. bọ̀bọ́ tó wá gbé báàgì fún yẹn ń kọ́ bọ́lẹ̀ gbọ́ kó wà báyìí. àti báńkì tábà fẹ́ lọ yọ owó ní tiẹ̀ àwọn ọmọ kan yẹn máa wà bíi báńkì so tábà ti yọ owó. kí n ṣe pé mo ra tẹ́lẹ̀ lórí. ibẹ̀ náà láti mọ ibi báńkì láti mọ ra so ọmọ ní ká fún ọ lówó dọ̀dọ̀dọ̀dọ̀ ọ̀gbọ̀n ṣá ibẹ̀ ni máa ń fi àwọn àmì wo lẹ́yà sára àti àwọn tó máa ń tẹ owó sáṣọ mo lè ní the cash gbà mí kó jẹ́ 5,000 gbà mí dé báńkì máa ti lọ yọ owó so tí bá fẹ́ yọ owó báńkì máa ń mú wọn lẹ́kọ̀ọ̀kan so tábà ti yọ owó ìgbà mi wọn máa ń bílí gbogbo a lọ yọ owó ńlá kan àbí ọjà máa ní káyà fún ọ lórí ìgbà mi gan a lè yọ 5,000 fẹ́ gba ọgbọ̀n lọ́wọ́ wa ìgbà tá ní kọta lè máa wọn fà tá ní kọta lè máa ṣe kábà gbà lọ́wọ́ a máa gbà kábà máa yọ ti wá ní so kan ẹ ló tó fẹ́ ṣe ń jọ tó rí mi tó rẹ̀ pọ̀ ìgbà tí mi fẹ́ ṣàlàyé pé àpò ṣe rí pé gbódà pé nǹkan tí wọ́n bá ní ọwọ́ ẹ̀ ṣóhun ló wà ń ta yẹn. kò ń ṣe àdá yẹn. kí la fẹ́ kíjọba ṣe fún yín báyìí.
àánú kọ́ mi lọ́wọ́. Ẹgbẹ́ wo lẹ́yìn ṣe gangan? Mi ò ṣẹgbẹ́ kankan, mi sì ẹgbẹ́. Ọ̀rọ̀ yẹn ló gbé yín dé Eléwéran. Bóyá kí lẹ fẹ́ kíjọba ṣe? Ìjọba ràn mí lọ́wọ́, ó ṣàánú mi. Nǹkan báyìí ló máa ṣọ́ra fún ọmọ rẹ̀. Ọlọ́run máa yẹ ká wá lákòóbá àkóbá àdàbà Ọlọ́run máa yẹ ká rí. Orúkọ yín sà? Abímbọ́lá Lawal. Ọmọ ìlú bo ni? Ọmọ Ìjẹ̀bú-Òde. Sáìdì bóúnjẹ bóde? Korogun. Korogun, ẹ bá ń fi kíní ẹ̀ sẹ́nu. Korogun àbí? Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ṣẹlẹ̀, kí ló gbé yín débi? Wọ́n mú mi rédíò náà lórí ọ̀kadà ni mo ti wọ́n ti dá mi bọ̀. So wọ́n jẹ́ dẹ́tẹ́tì pé mo ṣẹ́gbẹ́ ọ̀nà mi fi débi báyìí. Bẹ́ẹ̀ lọ. Ṣọ́kadà ni iṣẹ́ tẹ̀yin ṣe gangan? Irọ́ mi ṣọ́kadà. Iṣẹ́ wo lẹ̀yin ṣe gangan? Iṣẹ́ mo ń ṣiṣẹ́ márúwá gbọ̀nkadà náà lẹ́kọ̀ọ́ náà ti máa lọ́kadà. Iṣẹ́ márúwá ni mo ń ṣe. Ìyàwó àtàwọn ọmọ yín ńkọ́? Ọwọ́ àwọn àlè. Ìlú wo ni wọ́n wà? Wọ́n wà ń Jẹ̀bú. Kí lẹ pé? Wọ́n wà ń Jẹ̀bú-Òde. Ṣé ìyàwó yín mọ̀ pé wá ń bì? Wọ́n ti mọ̀. Ṣé ó dẹ̀ ti ń gbé gbèsè àbí? Wọ́n ti ń gbé gbèsè. Kí lẹ fẹ́ kíjọba ṣe fún yín? Àánú ni mo ń béèrè kí ìjọba ṣàánú fún mi. Èwo nínú àwọn kọ́ọ̀tù ẹlẹ́lẹ́ ṣe ná? Nígbà tí that was the time tó wà nígbà ẹ̀ ó jẹ́ ti pẹ́ bí 80 years ago. 2005. Ẹ̀gbọ́n ti pẹ́. Ṣẹ́yìn ò tí ì denounce ni? Nǹkan tó ń jẹ́ denounce àwọn akọ́jẹ́ ń ṣiṣẹ́ níbi ìmọ̀ọ́pá ẹni tí ṣe bí àkókò mi mẹ́yàn kọ̀ọ̀kan èmi nìkan ṣiṣẹ́ náà ni wọ́n. 27 years. So báwo ló ṣe di ọlọ́pàá? Ó ní ọ̀gá ẹ̀kọ́ tí màá ti bẹ̀rẹ̀ fẹ́ ra. Ìṣe wọn ní sọ tó ṣẹlẹ̀ gbogbo. Òun bẹ́ẹ̀ náà ni mo lè parọ́ fún yín. Ó ṣàpọ̀sí pé màá ti fẹ́ ra ń sìn ó dẹ̀ ní ìdúbà òun. Ẹ̀wọ̀n ní wọ́n náà ń fẹ́ra ìbẹ̀tẹ̀mí àti èèyàn fẹ́ra. Èmi àti ẹ̀jọ̀ ń fẹ́ ra ni. Báyìí ni mi mọ̀. So ó ti máa ń gbowó lọ́wọ́ mi. Ta ni onítọ̀hún yẹn? Ọmọ ìlú kan ṣoṣo ni wá. Kí lorúkọ ẹ̀? Táyé lorúkọ ẹ̀. Táyé kìíní. Mi ò mọ Sunday mọ̀bọ̀ Táyé lorúkọ. Ẹni ẹ̀ tọ́ ọmọdún mélòó? A tó 24 years, 23 years. Yorùbá lẹ́bẹ̀rẹ̀ sí fẹ́ra. A ti ń fẹ́ ra ń sìn 2027. Báwo lè ṣe pàdé? Àjọ̀wò inú ọmọ ìlú kan ṣoṣo ni wá bọ̀. Mo kàn pàdé ẹ̀ ní ìtàsí lọ wo eégún masquerade tí mo ti lọ wọ́n tó máa ń wo masquerade ibẹ̀ láti pàdé. Lọ́dún wo? Yíyẹ tí mo sọ yẹn náà ní 2027 yẹn náà ní pàdé. Báwo ló ṣe wá di tọ́lọ́pàá báyìí? Mo ṣáà tó ṣe wá gbà. So aṣáájọ fẹ́ ra máa ń gbowó lọ́wọ́ mi. So àtúwọ́ tó stage kan mo rí pé bí ó ti ń going to 2 years. Wọ́n á fi lọ́ọ̀rẹ́ mi kan pé ṣé ọmọ yìí bẹ́ẹ̀ ṣé ó kò ń gbá mi nàbí kí ló ń pè mí àbápá ló ń pè mí. So ó dẹ̀ ní tí wọ́n fẹ́ fún lówó táìmù ẹ̀dẹ̀ rẹ̀ máa ń fún ọ̀rẹ́ kan náà lówó. Ọ̀rẹ́ yẹn ó máa ń sọ̀rọ̀ mi lójú ọ̀rẹ́ pé tó máa tẹ̀ máa fẹ́ ṣé mi ló máa fẹ́. Nǹkan gbowó lọ́wọ́ èmi náà pa lé mi, ó máa gbá mi lọ́jọ́ alẹ́ ní client lé mi. Ọ̀rẹ́ yẹn òun àmọ́kọ́ ọ̀rẹ́ òun yẹn ó máa ń sọ ọgbẹ́ fún èmi. Sọgbọ́n ṣe máa ń sọ ọgbẹ́ fún mi rẹ̀, èmi kọ́ ọ̀rọ̀ ń dà mọ́ra pé ìyẹn náà ṣé òun nìkan lóbìnrin pé alẹ́ ní kò ní ṣe kó padà ṣe. So mo ṣáà Kí ni tí wọ́n fi rò pé ó kàn gbowó lọ́wọ́ ẹ̀? Ṣé gbogbo bó ṣe ń gbowó ọjọ́ ní nǹkan kan papọ̀? Àjọ ní kọ̀ọ̀kan papọ̀. Ó máa ń bá sùn. Wọ́n ìbá sùn, ó máa ń fọ́ $100 tó bá ní kó wá bá mi lé, ó máa ní kí láti wá ṣe kí ni. Ọdún kan máa ń sọ fún mi. Ok, wọ́n fẹ́ bá sùn bẹ̀ tó ń sá. Òun máa ń yí mi báyìí máa ń ṣe báyìí pé òun ò ráyè, òun busy. Sọ kí ló wá ṣẹlẹ̀? So ìgbà tó wá tó stage kan náà ń travel, ìgbà tó yà travel tó bá tó yá, ìgbà tó jẹ́ ọmọ ní pé fẹ́ lọ ṣe ó ní pé òun fẹ́ lọ kí àǹtí òun, ó dẹ̀ lọ dé, àtúntúndé àtúnjọ continue, òun ló tún pé ọjọ́ méjọ́ ìgbà mo rí òun ló porúkọ mi with Idris, ní aṣọ ti dé ní ó ní mi mọ́ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ afa kí ni pàrọ̀ báyìí ó ní sẹ́rí Ìbàdàn rẹ̀ ń gbé lórí ẹ̀ mo ṣáà fún ní nọ́mbà mi ó wá fi nọ́mbà yẹn pè mí òbí wá fi nọ́mbà yẹn pè mí bí ó fi nọ́mbà yẹn pè mí lọ́jọ́ yẹn ó wá ní tí wá ti délé màá bá ní orí fóònù mi mo ṣe wá délé wọ́n ń pe ó ní pé màá bá nọ́mbà yẹn lórí fóònù mi lè bí ìbẹ̀rẹ̀ ẹ̀yọ̀ tó ti ń pa fún mi báyìí mo ṣàkóyà kò sí wa lọ́dọ̀ àárọ̀ àti máa délé máa bá nọ́mbà yẹn lórí fóònù máa dá ìpadà pé kí lè fi confirm bóyá òun máa kó tó pa fún ọ̀dà kó ti the following day wọ́n á pè nípa bí i 9 something ó wá lọ náà fàbá ọ̀dẹ̀ nìkan tájọ sọ iṣẹ́ máa wá àbó ni wá kí mọ́kọ̀ kún bẹ́ẹ̀ tó ti máa fẹ́ sọ tó pé kó máa wá ó ṣàánú máa wá ó rí kó máa wá sẹ́ẹ̀ mo kọ̀ pé inú mi ti dùn mọ́ pé ó rà pé ọṣẹ tí mo fi wẹ̀ ó jẹ́ ó tó máa wá mo ṣáà wò mọ́ pé ìgbà tó dẹ̀ yà tó wá yá tó nígbà bíi 10 mo tó wá pẹ̀ padà káfà wá ní kí jẹ́ kó ń wẹ̀ tó ń bá ti wẹ̀ tó máa bá mi sí so mi dẹ́ ìfọ́ mi yáwó lọ́wọ́ ọ̀rẹ́ mi kan